nígbà mo wà nísìnyí àìpẹ́ kí ló dé ẹ̀yin mùsùlùmí kí ló dé tẹ́ ẹ̀ máa fi Yorùbá kírun àbí Allahu yín ọ̀gbẹ́dẹ Yorùbá ni ẹ̀ẹ̀mẹ̀sì tó wọlé ń bẹ̀ èdè lágbáwá yẹn la fi unify ẹ̀sìn yẹn kò fi ní ti Ìgbò lára láti wá kírun mọ́sálásí Yorùbá kò ní ti Haúsá lára láti wá kírun mọ́sálásí Yorùbá tó bá tó Yorùbá là ń bá lò Haúsá ò ní wá mọ́sálásí wa yóò máa wá mọ́sálásí Haúsá kí nígbà tó ti wọ́n jẹ́ pé èdè kan ṣoṣo ni gbogbo àjọ ń lò tó o bá ti dúró wátọ́ ní alifáàtì alhamdulilayi rabbil alamin òun náà sàpín ọgbọ́n Yorùbá yín àmọ́ gbọ́n tẹ́ fi ṣe lọ́hùn ẹ̀sìn nìkan la ní kẹ́ fi Lárúbáwá sìn gbogbo ìbẹ́ náà yókù èdè yín ni ẹ fi bẹ́ẹ̀ irun kíkí yẹn nìkan ṣoṣo òun ni Lárúbáwá content torí gbogbo yín lẹ́ẹ̀jọ́ máa kí pọ̀ èbú ọba yín kí Ìgbò ọba yín kí Haúsá ọba yín kí Yorùbá ọba yín kí Tápà ọba yín kí Gánà ọba yín kí kò ní ṣẹ̀ṣẹ̀ délẹ̀ ẹ̀kọ́ ẹ̀dákùn mọ́ ní mọ́sálásí àwọn Gánà wà bí ẹ̀dákùn mọ́ ní mọ́sálásí àwọn Kẹ́mẹ́rì wà bí fúnrọ̀rùn wa ni wọ́n fi gbé ẹlẹ̀ pé ẹ máa kúkú fi Lárúbáwá kí kó so gbogbo yín pọ̀. àfà kò bá dára kẹ́ ẹ dẹ́kun irọ́ pípa torí bẹ́ẹ̀ bá ṣe ń parọ́ ni àṣírí yín ṣe máa tú o ẹ̀yin èèyàn wa gbogbo nǹkan tí àfà yìí sọ pátápátá irọ́ tó jìnnà sóòótọ́ ni. ẹ ká lọ sí Quran chapter 95 verse 3 Allahu tí ń búra bọ̀ látòkè láti verse 1 ó ní òun fi èso tin àti èso zaitun búra òun tún fi àpáta Sinin búra ìgbà tó wá dé verse 3 Allahu ní òun tún fi ìlú Mẹ́kà ìlú fàyàbalẹ̀ ìlú Mẹ́kà ó fi búra kí ni ìdí tá Allah fi ń fi ìlú Mẹ́kà búra ẹ ká tún lọ sí Quran chapter 90 verse 1 Allah tún sọ wípé èmi Allahu ń fi ìlú yìí búra ó tún fi ìlú Mẹ́kà búra kí ni ìdí tí Allah ṣe ń fi ìlú Mẹ́kà búra ẹ jẹ́ ká wá lọ sí Quran chapter 27 verse 91 ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀ tirẹ̀ sí ní gbogbo nǹkan wọ́n sì ń pa mí ní àṣẹ kí èmi wà nínú àwọn mùsùlùmí ìdí tí Allah ṣe ń fi ilẹ̀ Mẹ́kà búra ni wípé Olúwa ilẹ̀ Mẹ́kà ni èdè wo dẹ̀ ni wọ́n ń sọ ní ilẹ̀ Mẹ́kà èdè Lárúbáwá ìdí nìyí ló fi jẹ́ wípé ẹ ò lè fi èdè míì ẹ ò lè fi sin Allah torí pé Olúwa ilẹ̀ Mẹ́kà ni èdè ilẹ̀ Mẹ́kà ló gbọ́ èdè Lárúbáwá ló gbọ́ kí ó bá lè yé wa dáadáa gbogbo ala mọ̀ wípé àwọn Chinese gbà pé Pangu ló dá ayé àti ọ̀run mo wá béèrè wípé can we worship Pangu with Yoruba language ṣáà lè fi èdè Yorùbá wa ṣáà lè fi sin Pangu ó ní if you are asking according to the traditional religious practice then the answer is no ó ní ẹ ò lè fi èdè Yorùbá ẹ ò lè fi sin Pangu tàwọn ọmọ Chinese ti China ẹ ò lè fi èdè Yorùbá ẹ ò lè fi sin wọ́n ní nínú ìgbàgbọ́ àwọn Chinese wọ́n gbà pé Pangu òun ló dá ayé àti ọ̀run ló dá gbogbo nǹkan fún ìdí èyí ẹ ò lè fi èdè mi ẹ ò lè fi bọ́ ẹ ò lè fi èdè mi ẹ ò lè fi sìn àfi èdè Chinese ẹ ká tún tẹ̀síwájú mo ní can we worship Allah in Yoruba language gbogbo wa náà la mọ̀ yẹn ó ní if I worship you mean salat and other prescribed Islamic rituals acts then no you cannot replace the required Arabic recitation of salah with Yoruba ẹ fẹ́ kírun ni o kò ń ṣe ìrun nìkan gbogbo nǹkan tẹ́ ń ṣe nínú Islam bóyá ẹ̀ ń kírun ni bóyá ó ní àwọn nǹkan tẹ́ máa kà tẹ́ bá fẹ́ yan sàká ni bóyá tẹ́ bá lọ sí hajj ni gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátá èdè Arabic nìkan lẹ lè fi ṣe ẹ ò lè fi èdè Yorùbá ẹ ò lè fi ṣe mo wá tẹ̀síwájú wípé can we worship Ògún in Arabic ṣáwọn ọmọ Lárúbáwá lè sin Ògún ṣọ́ lè bọ Ògún pẹ̀lú èdè Lárúbáwá ó ní if by worship you mean the traditional ritual worship of Ògún then no ẹ ò lè fi èdè Arabic ẹ ò lè fi bọ Ògún torí pé àwa ọmọ Yorùbá àwa la ní ẹ ò lè fi èdè Yorùbá ẹ ò lè fi bọ Allah torí pé àwọn ọmọ Lárúbáwá ló ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú wípé wọ́n fi unify wa irọ́ o ẹ̀yin tẹ́ ń ṣe Islam aláṣìṣe gbá òun ní torí pé àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá lẹ̀ ń ṣe Allah nǹkan tí àwọn ọmọ Lárúbáwá ń bọ ní local deity ni ìdí nìyí tó fi jẹ́ pé ilẹ̀ Lárúbáwá ilẹ̀ Mẹ́kà ló fi ń búra kò kọjá ilẹ̀ Mẹ́kà wọ́n gbé e wá láti wá fi kó àwọn ìran tó kù lẹ́rú ni gbogbo bí tẹ́sí tí wọ́n ti ń bá wọn bọ Allah wọ́n kó wọn lẹ́rú ni ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sílé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni Allah àwọn ọmọ Lárúbáwá ló ní èdè Lárúbáwá nìkan ni ẹ lè fi bọ́ èdè Lárúbáwá nìkan ni ẹ lè fi sìn Ògún Ṣàngó Ọbàtálá gbogbo àwọn òrìṣà wa èdè Yorùbá nìkan ni ẹ lè fi bọ wọn torí pé àwa ọmọ Yorùbá la ní Pangu èdè Chinese nìkan ni ẹ lè fi bọ́ torí pé àwọn ọmọ Chinese ló ní oníkálukú ló ní tiẹ̀ gbogbo àwọn kan táwa kà lẹ́yìn wọn ò kì í ṣe Ọlọ́run Olódùmarè o ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè ọ̀tọ̀ ni àwọn òrìṣà ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sílé yín
nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Kí gbogbo àgbáyé kán náà fẹ́ wá máa bọ Ògún, èdè Yorùbá ni wọ́n máa fi bọ́. Kí gbogbo àgbáyé kán náà fẹ́ wá máa lọ bọ Pangu, èdè Chinese ni wọ́n máa fi bọ́. Kí gbogbo àgbáyé sọ́kàn fẹ́ wá máa bọ Allah, èdè Lárúbáwá nìkan ni wọ́n máa fi bọ́. Ẹ̀yin yan wá jí wọ́n gbé ẹ̀sìn Islam yìí wá láti wá fi kó wa lẹ́rú ni. Ẹ padà lọ sílé yín, nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. Think logically and critically ẹni lè fẹ́ láyé ti bẹ̀rẹ̀ ibi láyé ti fẹ̀fẹ̀fẹ̀ lọ fẹ̀ tó wà lẹ́nu. So does it mean that Ọlọ́run tó mú ilé Ifẹ̀ láti ilẹ̀ Ifẹ̀ náà kò exist in other places ni? That's number one. You people shouting that a fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀yin Yorùbá, a fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀yin Africa, a fẹ́ gba lọ́wọ́ ẹ̀yin Jù. Ṣé ẹ̀yin nìkan lè practice this religion ni? Just have to logic. You guys are exposed and when it's listen to you. Carry your load, videos, come and gbẹ́rù ẹ̀ òwe. Tẹ bá pẹ́ àwọn àkàrà ògùn wa ní gbogbo wọn. Mo jẹ́ kó wá yé wọn, wọ́n mọ̀ mi ẹrù kékeré lè mi ẹrù tó ẹ́ fìlì mi. At last ẹ̀ bá kàrà drop náà. Bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pé wèrè hàn ni. Agbára Ọlọ́run, Adambugi náà ni. Ẹ̀yin náà kí n bá jẹ́ wèrè lọ́mọ wèrè. Olùlọ́mọ ẹ̀sẹ̀ lórí. Àwọn big jokes ti bí dọ́kítọ̀ yìí. Èmi ti rí mo ti ní level of insanity. Ẹnìkan ẹ wá no so see forget the issue of level of insanity or non insanity. Ẹ̀yin tẹ́ sẹ́ pé Yorùbá ò lóríṣà ẹ̀ dẹ̀ sẹ́ pé n think critically and logically ẹ̀ rí pé brain yìí ti ní fọ́ọ̀tì. Ṣe okay now ẹ dá pé ìgbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò tí fẹ́ gbọ́dọ̀ dáadáa sí mi ló fàdé sọ bẹ́ẹ̀. Mo láwọn tó ju MsBaba àtẹ̀yìn lọ nínú ìṣẹ̀ṣe ló sọ pé sẹ́ni mo sọ bẹ́ẹ̀ sí it's a reference I'm making to. Àwọn wo wá nìyẹn o? Àwọn wo nìyẹn? Ara wọn ni Papa Peter Fatomilola ọlọ́mọ ẹ̀jẹ̀ kí n forí balẹ̀ foríṣà kúkọ̀ ní oríṣà. If it's online go online I'm not the one that said it. Kí lẹ pe orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn sí? Kí lẹ pe orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn? Peter Ifatomilola. Peter Ifatomilola. Ẹ̀dẹ̀ nígbà ní yóò tí ní problem. Peter ẹ máa gbọ́ ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n tún pe orúkọ yẹn again ẹ máa wo orúkọ méjì tẹ́ tó pọ̀ yẹn Peter àti Ifatomilola. Òun ló sọ ọ̀rọ̀ tẹ́yìn kò tí yìí ṣe ṣọ́ ẹ pé brain yìí ò tí ní problem ẹ dẹ̀ ṣọ́ ẹ pé brain yìí ṣì wà wọ́n. Okay, you can check it now. Okay, the forebrain is working, the midbrain is working, the hindbrain is working, thalamus, hypothalamus, everything is working, palm valley, everything is working perfectly. So you know that thing. So if you were rooted, so Peter Fatomilola yẹn babaláwo ni. Ẹ káalẹ́ o. Babaláwo ni Peter Fatomilola. Is an actor. Is a ó jù ju àwọn ìṣẹ̀ṣẹ̀ ní local level lọ. Baba Olú Ọláwẹ̀s. Ẹni sùúrù náà mi káyé Baba Ọláwẹ̀s ẹ kálẹ̀ o. Ẹ jọ ṣé Mùsùlùmí ni yín? Ṣé mi lè bá wí? Baba Ọláwẹ̀s Mr. Easy ẹni sùúrù náà. Baba Ọláwẹ̀s ṣé Mùsùlùmí o? Ṣé àgùntàn ni? Mi ò ṣàgùntàn. Ṣọ́mọ aládé ni? Ọmọ aládé lè mi o. Ọlọ́run ní jẹ́ kí n rí àpadà sí ibú. Bàbá ẹ̀já ẹ gbọ́ Peter. Ṣé ọmọ Yorùbá ń jẹ́ Peter? Ṣé ẹ̀yin ò mọ̀ pé òkúta ló ń jẹ́ Peter ni? Peter Fatomilola papọ̀. Àwọn èèyàn bíi eléyìí easy ni. Bàbá yìí láti mú jẹ́ mi fẹ́ máa bá dìbéètì jàre. Ọmọ Ọ̀ṣun lèmi ó dà pé ó pe ẹ̀ lọ́mọ Ọ̀ṣun ó jẹ́ kójú gan máa tì mí gan bó ṣe ń sọ̀rọ̀. Bàbá Ọláwẹ̀s ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi engage Mr. Easy fún 3 minutes. Ń lọ sí nǹkan tẹ́ fẹ́ engage inú ẹ ní àwọn ajálilé ẹ̀ mọ̀ orúkọ tá a bá ti sọ ajẹ́ mo rò pé sẹ́kọ̀ ọmọ Ọ̀ṣun kan náà ní ní mo rò pé sẹ́kọ̀ ọmọ Ọ̀ṣun kan náà ní ní ẹ mọ̀ pé ọ̀rọ̀ tèmi lè má yẹ wọ́n ṣọmọ mi. kò sínú tí ò sọ máa lè náà. Bọ̀ ṣe mọ̀ pé tí bá rí ọmọ àlè ìlú tèmi sìn màá mọ̀ mo ṣe máa address ẹ̀ máa fẹsẹ̀ létọ̀ mo fẹ́ kẹ́ bá fẹsẹ̀ létọ̀ ni bóyá ó lè jẹ́ mọ́ yín lọ́wọ́. Bàbá mi ẹ jẹ́ ìsàn kankan fún yín ṣe bẹ́ẹ̀ ẹ máa ń wo àwọn horror fíìmù wọ̀nyẹn tí àwọn bíi vampire àti ẹgbẹ́ tó bá ti bùyàn kan jẹ tẹ́lómi ò bá ti sá á tún bù náà jẹ. No, tẹ́ bá ti ní ẹnìkan tó bá ti rí báyìí èèyàn ti máa ń sá fún mi kiri. Bàbá yìí ní kẹ́ẹ̀dì kọ́ wà lọ́gbọ̀n yìí náà jẹ́ kẹ́ wà lọ́gbọ̀n. So tó bá ti bùyàn yẹn báyìí náà máa sọ ẹnìyẹn di. Bíjò jẹ́ ìgbọ́. Bàbá yìí ní kẹ́ẹ̀dì gan. Àwọn tó ń kó yàn lọ sóko àánú níjà rẹ̀. Náà wà lọ ní virus. Ó ṣe rí nìyẹn náà ibẹ̀ lọ gbá COVID-19. Ṣẹ́rí ẹ̀jẹ̀ kí wọ́n kọ́kọ́ rẹ̀ ti kọ́.
Mr. Easy ẹ ní sùúrù ẹ jẹ́ kí kọ́kọ́ correct nǹkan. Kẹ́ tó correct kí n sọ kankan ẹ dúró ẹ má bínú mo fún yín 5 minutes ẹ sọ̀rọ̀. ìtẹ̀lé sọ̀rọ̀ 5 minutes gan bọ̀dá tá láwọn pé àwọn ọlọ́mọ ọ̀ṣun pé àwọn ọjọ́ máa lè bẹ́ẹ̀ bá lọ wọlé dáadáa ó dá mi lójú bẹ́ẹ̀ kì í ṣọmọ ọ̀ṣun ẹ lọ bèrè dáadáa bóyá pàkàtà para nínú ọjọ́ èdè ìgbìmọ̀ ọjọ́ tọ̀ṣun wa alẹ́ ti dé bá lọ́sùn tí mo ti wá àbí. tẹ́ bá ní wọ́n lè parọ́ fún yín bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ sí DNA fẹ́ confirm mi tẹ́ ti wá tẹ́ fi pé mi lọ́ máa lè tẹ́ mo sọ pé mi ò tó mọ́ràn kankan rí bàbá mi ìyá mi ọ̀ṣun ni wá tí mo dẹ̀ mọ rúùtù mi ti ń bọ̀ for like 3 or 4 generations so tó bá lọ pé mi ò kí sọ́mọ́ àlẹ́ ọ̀ṣun ẹ kó jẹ padà sí nídọ̀mí bí ẹni yẹn ṣèyàn lọ bó ṣe máa lọ bàbá mi tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ ànúmí kankan mo sọ pé tí ẹ̀yin náà bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí most of them jáde lé àwọn jàmọ́ yẹn àwọn disciple àtàbọ̀ sí ẹni wáyé pé most of them they lack how should I put it they can't make research let me put it that way and I think that's one of the gap they are having. Ẹ ń pariwo pé ẹ̀sìn kan àyàn ọmọ Yorùbá náà fẹ́ gbé fún ṣé yìnyín ìbá nìkan rẹ̀ ń ṣẹ̀sìn ni ẹ fa àwọn Hausa lẹ̀ let's even leave the Africa they are doing it in China they are practicing in India Pakistan Bangladesh kátàwá kọ́ ọ̀la àwọn Asia go to other parts of the country even Europe tẹ̀yìn most of them parọ́ kan ayé most of them are Europe yìí English àwọn Western side there they are practicing the same religion you guys are condemning I'm not talking about Christianity I'm talking of the Muslim now so now tell me all the people practicing they are so daft and so stupid like you guys coming here and casual people. ẹ máa continue ìlú wo lẹ wà. Presently or when. Presently, yeah. Say presently, Naija mo wà, Èkó mo wà. Okay, but ẹ máa ń travel dáadáa bí? Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mo rí àzèyàn tó máa ń travel dáadáa. Ẹ máa ń travel dáadáa bí? No, kí travel, no, kí kó lórí Èkó ṣọ̀ṣọ̀. No, so ẹ ti travel out of Nigeria rí? Mi ò ti travel out of Nigeria. I think I went to South Africa. Ṣé any international passport? Okay, ẹ ti lọ South Africa rí? Why not? Ẹ ti travel no? I didn't say South Africa, I said West Africa. I didn't say South Africa. I have passport. Oh, West Africa, okay. Yes. So àwọn European countries tẹ́ ń sọ yẹn ẹ ti débẹ̀ rí? Really? I've not been there. Oh yeah, continue. So other part of the European countries, does it mean they don't have Muslims there in their midst? Even àwọn olùtẹ̀ tí ìdílé lẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀. Yes. No, mo kàn ń bèrè. Oh yeah, continue. I said yes. Ẹ sọ pé ayé ti lójú ara sìn Instagram dey come everything and the internet is there for everybody to make a research. So when I watched one of the MsBaba was watching this video one day one woman was crying wọ́n sọ ní Mariam. So ẹni sùúrù ẹ̀yin tẹ make research ẹni sùúrù mo fẹ́ máa get ọ̀rọ̀ yín clearly ẹ̀yin tẹ tí kó Nàìjíríà rí ẹ má kò ń ṣe dandan kẹsọ yes ẹ dákẹ́ ẹni sùúrù má béèrè tí má ti fẹ́ béèrè mo ń set premises ẹ̀yin tẹ tí kó Nàìjíríà rí tẹ́gẹ̀ but tẹ wá make research. So ẹ wá mọ̀ ẹ ti rí true research yẹn ẹ ti rí pé àwọn MS tán ti dé ìlú àwọn òyìnbó tẹ̀ sọ yẹn rí tán gbé ń bẹ̀ ẹ ti rí pé true research tẹ̀yìn make ẹ̀yin tẹ̀ kó Nàìjíríà rí o tẹ̀yìn ẹ ti rí pé irọ́ làwọn MS tán gbé pẹ̀lú àwọn òyìnbó yẹn gangan irọ́ náà pa àbí bẹ́ẹ̀ ni àbí. Bẹ́ẹ̀ni. Continue ẹ mọ̀ ẹ bá àwọn èèyàn gbọ́ yín àwọn èèyàn tó gbọ́ yín wọ́n ti rí nǹkan tí mo sọ ẹ continue. Baba, I don't care. Anybody that's got me. I'm speaking with proof, evidence, and so I don't really care about anything. Then Baba put online. Because I want the whole world now with me. I will speak with evidence. And if I take quote Nigeria, nǹkan ti ṣọpọ la àwọn. Yes, it does. Proof wo lẹ ní ẹ̀yin tẹ́ ti quote Nigeria proof wo lẹ ní ó bá àwọn èèyàn tó ń gbé ìlú àwọn òyìnbó. Ẹ̀gbọ́n yìí ẹnu ọpọlọ yìí náà ó ṣọpọlọ yìí náà lè máa fi tọ́ ọmọ báyìí. Ṣé ọpọlọ yìí lè máa fi tọ́ ọmọ? That is how daft you people are. Even in your comfort of your. Ọ̀gbẹ́ni Gbẹ́mísọ̀ máa ń sọ̀tà àwọn èèyàn. Àwọn èèyàn tó ń gbé ìlú òyìnbó pẹ̀lú àwọn òyìnbó tẹ̀ ń sọ̀rọ̀ wọn ẹ̀yin tẹ̀ kúrò ní Èkó rí. Tẹ̀ kúrò lábẹ́kúta rí. Ọmọ ọkọ Yorùbá yẹn náà àwọn máa lè ló máa ń sọ tí wọ́n lè sọ èèyàn kó tó lè pass message yẹn ní sọ́wọ́n tí wọ́n ti ṣe. àṣà àti ṣe kọ́. Yorùbá kì í sọ̀rọ̀ gan-an ẹ̀ tó máa gbérò àwọn ilé ìsìnkú jàre. Òyìnbó gan kan lẹ́nu ẹ̀. Wo mùsùlùmí tó ń pè ẹ́ mágàjí tó ń pè ẹ́ ní comment section tó ní kẹjọ máa lọ kó leave them yìí irọ́ ló ń pa ó máa lọ pa ẹ́ ló máa bẹ́ẹ̀ lórí tó bá tẹ̀lé ọmọ ìyá mi ní ẹ́ ó pè mí kí n tètè sọ fún ẹ má tẹ̀lé mọ́gàjí wèrè ó máa lọ bẹ́ẹ̀ agbẹ́nipa ni ó máa lọ bẹ́ẹ̀ lórí ni o ó máa lọ bẹ́ẹ̀ lórí ni o ó tọ́ mo sọ fún yẹn o àwọn mùsùlùmí wọn ò nífẹ̀ẹ́ yín tóbi ẹ ojoojúmọ́ náà ń pa yín gbogbo ìgbà mò ń sọ 2001 ó wà lórí genocide website yín 2400 and something làwọn mùsùlùmí agbénipa náà pa kìrìsìtẹ́nì nínú Nàìjíríà bẹ́ẹ̀ yẹn tó bá tẹ̀ sí Google wà rí bẹ́ẹ̀ 2022 2800 di àgùntàn bírú tiẹ̀ báyìí náà pa àwọn agbénipa ni wọ́n ẹ má tẹ̀lé wọn lọ pa ìdànù ni àwọn mùsùlùmí
wọn ò ní àwọ̀ èèyàn lára tó bẹ́ẹ̀ yẹn o ojoojúmọ́ náà ń pa yín nínú nàìjíríà bẹ́ẹ̀ yẹn so kò ń ṣe tuntun àwọn olóṣèlú gan ẹrí pé wọn dá sí mọ́ wọ́n ti rí pé àgùntàn nǹkan tó ń ṣẹ̀yìn kìrìsìtẹ́nì fún nìyẹn kọ́ máa dún bu yín ni àwọn olóṣèlú gan yá sọ pé kò sí nǹkan kan wọn ò pa yín wọ́n ní ọ̀pá yín wọ́n ní bó ṣe wọ́n ti rí pé nǹkan tó kọ sínú ìwé nìyẹn àbí nǹkan tó láàṣọ pa ọṣẹ àwọn mùsùlùmí kọ́ nìyẹn ni ó ní kọ́ máa pè yín kìrìsìtẹ́nì níbikíbi tó bá ti rí yín torí àbòsí yín pọ̀ nǹkan tẹ̀mí kan tẹ̀ fẹ́ clear ẹ̀yin èèyàn wa again ẹ máa wá sí platform àwọn èèyàn tó ń sọ fún yín kẹ́ padà lọ́lé yín ẹ ní pé wọ́n pè yín sẹ́sìn ẹ lu ọpọlọ yín náà wọ́n pè yín sẹ́sìn tó bá sọ fún yín pé ẹ̀sìn tẹ́ ń ṣe kò gbọ́ ojú mu kẹ́ kúrò ń bẹ̀ ìyẹn ò mí ní pé wọ́n sọ fún yín pé kẹ́ wá ṣe ẹ̀sìn kan wọ́n sọ fún yín pé kẹ́ wá ṣe ẹ̀sìn kan ẹ̀yin Yorùbá ẹ la etí yín kẹ́ gbọ́ nǹkan tó ń sọ fún yín ni pé nǹkan tẹ́ ń ṣe yẹn kò lè dáàbò bò yín nǹkan tó lè dáàbò bò yín tó lè mú lọ síwájú bá yín ó wà nínú ilé yín tí wọ́n ti ń ṣe kò ń ṣe inú ilé tèmi kò dẹ̀ ń ṣe inú ẹ̀sìn kankan